Ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Bó tẹ́ ti ń gbọ́ mi ní káàkiri gbogbo àgbáyé. Orúkọ tèmi ò yí padà, Gani Àyìndé Koko Zaria, Zagaza American boy. Mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa fídíò kan ni mi láìkí máa ṣerú nǹkan báyìí. Ní ìṣọ̀lá jọjọ́ ìmọ̀ ń wòran ni. Àmọ́ iye kan táwọn èèyàn ti sọ ìsọkúsọ tó dẹ̀ gbọ́ tẹnu tó dẹ̀ ń ṣépè fún mi. Mo fà á lọ́lọ́run lọ́wọ́. Bí ọ̀rọ̀ Láwòrí ò ṣẹ̀mí rí. Ó ti pè mí ṣiṣẹ́, pé kí wọ́n bá òun ṣiṣẹ́ ní Ajílété. Èèyàn mi ni tó bá rí mi tí máa ní lọ́wọ́ máa fún tí máa dẹ̀ ní. A close gan. Àmọ́ wọ́n á gbọ́ fídíò tó ń ṣe pé èmi mo ní kàn lọ ṣe òun léṣe kí ló ṣe fún mi. Èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí. Èmi máa ń sọ òótọ́ ọ̀rọ̀. Èmi bí pé Ọlọ́run ọba nìkan ló jù wá lọ. Gbogbo ẹni tó bá wà ní kọ̀kọ̀ tó bá ń tàfà sí mọ́lẹ̀ ó kó nǹkan lọ. Láwòrí mi ò ní nǹkan àti ṣépè fún ẹ o. Èmi kàn kò kó fi gbogbo nǹkan tó ní nǹkan tó fẹ́ jẹ́ kó fi búra. Tó bá mọ̀ pé èmi mo rán yàn pé kan lágùn mọ́ ẹ lórí. Gbogbo nǹkan tó bá ti ní ilé ayé ẹ kó fi búra. Ìgbà tó ń bọ̀ wá kí mi olóòrí mi ni. Adẹ̀pọ̀ mẹ́ èrò pọ̀ ń bẹ̀ yẹn. Àdúró dẹ̀ pọ̀ ń bẹ̀. Mo rẹ̀ ní Láwòrí. Báwo ni àjànà kò sí nǹkan má bínú ọjọ́ pé mi wá ṣiṣẹ́ tó ní kí n ṣe. Èmi kàn ń ṣe fíìmù náà. Mo dẹ̀ ń produce mo mọ̀ wọn pé onífíìmù náà wọ́n ń struggle fún ilé ayé ara wọn ni. Kí ló ṣe fún mi? Níjà. Ó dẹ̀ lọ sórí stage, àtòrí stage bí èèyàn bí méjì ló bẹ ẹja lórí stage yẹn. Olórin tó ń play. Àwọn ń gbádùn ẹ̀. Ó dẹ̀ gba máìkì lọ́wọ́ ẹ̀. À ń wo gbọ́ ẹ̀ náà bí èèyàn méjì. Ó dẹ̀ ń bọ̀ látòrí stage. Mo dẹ̀ gbìgbìgbì. Mo dẹ̀ rí i pé wọ́n lágùn mọ́ ẹ lórí. Ta ló ṣe orúkọ báyìí wọ́n dàbẹ̀ ẹ̀dùn? Agbó ńlá ni o. Ìdímúdé ni mo ń sọ. Mo dẹ̀ di ẹ mú Láwòrí. Mo dẹ̀ ní àwọn ọ̀gá kankan dẹ̀ gbogbo àwọn tó wà ń bẹ mi jẹ́ kó bẹ́ẹ̀ sí kankan gbogbo àwọn tó wà ń bẹ bẹ́ẹ̀ sí ta ló ṣe orúkọ báyìí fún Láwòrí? Mo dẹ̀ gbé ẹ inú òjò. Mo rìn more than 30 minutes ká tó rí hospital. A dẹ̀ di hospital. Láwòrí kò ṣáàdúrà tó ṣe fún mi tán. Mo dẹ̀ treat ẹ. Mo dúró ń bẹ̀, mo san owó gbọ́ ẹ. Mo ti fún ẹ lówó. Béèlì ẹyọ kan mo fún ẹ. Ó dẹ̀ dé mo ní kí ló ń bá wọn fà. Owó náà sọ fún ẹ pé o mọ̀ ọ́ tó ṣe. Ìkan náà ní kó ṣe ló ń ṣe. Ẹ lórí tó bá ní kó pè ló ń pè. Fún rẹ ó sọ̀rọ̀ yẹn fún mi. Mo ti sọ fún ẹ pé gbogbo nǹkan tó bá ti ní láyé kó fi búra. Sọ pé mi mọ̀ ọ̀kan. Àmọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mo mọ̀. Èmi fà yín lé kóòtù Ọlọ́run lọ́wọ́. Mo fà yín lọ́lọ́run lọ́wọ́ mi nígbà àti sọ̀rọ̀ kan. Adẹ̀jọ kó lọ hospital yẹn. Nìkan bí aago kan òru. Òjò kó sọ́dọ̀ mi. Ìyàwó ẹ̀ ò mọ̀ ọ̀kan. Èmi ti pé ìyàwó ẹ̀. Alore TV. Nílé ní lókòrè. Ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó.